ǹjẹ́ lórúkọ ọlọ́run ọ̀rọ̀, lórúkọ ọlọ́run ìmọ̀, lórúkọ ọlọ́run ìkẹ́, ọba gbẹ́rù ìtọ́sọ̀rọ̀ ìyanu, ọlọ́run lónìí, ọlọ́run lánàá, ọlọ́run bá mi òpèdá ayé tó mọ̀dé ọ̀run, ìjì bàbá afẹ́fẹ́ tí ń sọ etí tó ń sọrú òyígíyigì tọ́lé gbòǹgbò ìmọ̀ ìjìnlẹ̀. káìmọ́ yìí kò fẹ́ rí ọba mi olójú akọ olójú abo, ọba mi agbáfẹ́ lọ́wọ́ kúbọrọ, olórí oníyèrè òdòdó, ọba tó gbé mọ́lẹ̀ wọ̀. kábíyèsí ǹjẹ́ lórúkọ ọlọ́run ọba ọ̀rọ̀, ọba ọlọ́lá tí mo lásọ láfún ni ọba olóró sọ̀rọ̀sọ̀rọ̀ fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àkìkì tán ọba olórúkọ tọ́pọ̀ rẹpẹtẹ ni mò ń kí yín òkì yín káàbọ̀ sórí àkànṣe àti ọ̀tún ètò Ògo Ìlú. Ògo Ìlú nìkànnì kárí ayé rédíò TV láti mú wá fún yín. Mo kí yín orí gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò wá ní orílẹ̀-èdè yìí lẹ́tí wò wá ní tàbí lókè òkun. ọmọ ọba ìdúró akẹ́rẹ̀ ní ọ̀gọ́dọ̀ rẹpìsẹ́ńtà MC Noble, ọmọ ewu nìwìnrín, ọmọ adálẹ̀gbẹ̀ wúrà, ọmọ ewu fílẹ̀ mẹ́fọ̀nà mi, ọmọ ewu tí ó lọ gbálẹ̀ kiri àyàn. Ìkirè láti ń sòròdò, láti ń jẹ́ dòdò, òun náà láì tún ń sòròdò. Mọ́ra dòdò nínú ìdó, wọ́n dòdò nínú ìdó, wọ́n wá mọ́ epo dò tí mo rà. Wọ́n fi ọmọ onídòdò nídòdò, ọmọ onídòdò ní tòun bá dòdò. Ó lè wọ́n mọ̀ sọ káàkiri pé Ìkirè ló ní dòdò. Ìlú tá a ti ń sòròdò jẹ́ dòdò, ta ìtò ń sòròdò. Ògo Ìlú ni mo mú wá fún yín fún tòní. Ògo Ìlú tòní ó tún wá jẹ́ ògo tìlú Ìkirè nílé ẹ̀wú. Fọ́gbà àwọn tẹ́ ẹ ń wò wá lásìkò yìí, ẹ bá yàn dójú òpó fún àlejò, ẹ bá ń dárúkọ yín fọ́gbà àwọn tán wò wá. Orúkọ tèmi ni Adéwọlé Aliu Olúṣọlá, mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkirè. Dr. Aliu Adéwọlé Olúṣọlá, orúkọ tí gbogbo èèyàn ń gbọ́ tí wọ́n fẹ́ máa ń mọ̀ ọ́ sí, orúkọ tí ó torí pé ó ń ṣàánú onílé, ó ń ṣàánú àlejò, orúkọ tí ń ṣàánú tọmọdé tàgbà, orúkọ tó ń kó gbogbo aráyé mọ́ra. Bá a bá bí ni ọmọ agboolé ìbò ni yín nínú Ìkirè. Ọmọ ilé Báàsì ní Pópó ní ìlú Ìkirè ni. Báàsì ní Pópó, ẹ̀yin ni ọmọ adọ́kọ lójú àgbàrá, kí yan rìn ọmọ gbọ̀n sí ọlọ́ọ̀sì ní jẹ́ ọ̀bàjẹ́, ìyẹn ò ní gbọ̀n sí ìtẹ̀síwájú ayé yín. Dr. Aliu Adéwọlé Olúṣọlá, bá a bá bí ni ta ni Dr. Aliu Adéwọlé Olúṣọlá? Àfẹ́mọ̀ yẹn láti mọ̀jẹ̀sẹ́nu. Gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀, mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkirè. Bàbá tó bí mi lọ́mọ ni Suarao Adéwọlé, ìyá tó bí mi lọ́mọ ni Folúwakẹ́ Adéwọlé. Wọ́n bí mi sí ìlú Èkó ní ọdún díẹ̀ sẹ́yìn, mo bẹ̀rẹ̀ ìdàgbàsókè mi ní ìlú Èkó lẹ́yìn ìgbà tí bàbá mi fi ilẹ̀ ṣaṣọ́búra. Màmá wa àti àwa yòókù wá sí ìlú Ìkirè. Níbẹ̀ ni mo ti continue education mi ní Baptist Day Primary School ní tó wọ́ opposite Holy Cross ní Ṣàngó ní Yànà Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ní Yànà Ẹ̀gbá. Then after ìgbà díẹ̀ mo tẹ̀síwájú ní Ayétòrò, Baptist Day School Ayétòrò ní tí ó jìnnà sí Odò Ogbó, torí oko wa ń gbà yẹn Odò Ogbó ló wà. So ibẹ̀ ni mo ti parí ilé ẹ̀kọ́ ìbẹ̀rẹ̀ mi. Lẹ́yìn ìgbà yẹn mo tẹ̀síwájú ní Fatima College ní Ìkirè ń bí. Lẹ́yìn ìgbà tí mo dé ìwé kejì, mo lọ sí Òṣogbo láti lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ mi. Mo parí ẹ̀kọ́ mi ní Òṣogbo Grammar School. Lẹ́yìn ìgbà yẹn ni mo tẹ̀síwájú lọ sí University of Ado-Ekiti fún diploma mi. Lẹ́yìn ìgbà tí mo parí diploma, mo tẹ̀síwájú láti ṣe bachelor mi náà ní ìlú Ado-Ekiti, University of Ado-Ekiti as well, now Ekiti State University. Lẹ́yìn ìgbà yẹn mo ṣe masters ní University of Lagos ní Èkó. Mo dẹ̀ ṣe PhD in Forensic Accounting and Audit ní Charisma University. Profession is accounting and finance. Mo dẹ̀ tún ṣe business. Mo wà into agriculture and other real estate investment as well. Ẹ ṣeun gan ni o. Dr. Aliu Olúṣọlá Adéwọlé ni a ti mọ̀ ní ráńpẹ́. Bí àbá bí ni, kí ni ohun tó ń gbé yín lára gan tí ẹ fi wò wípé gbogbo nǹkan tó bá ti jẹ mọ́ ọ̀rọ̀ ìlú Ìkirè, nǹkan tó bá ní í ṣe pẹ̀lú Ìkirè tó jẹ́ pé ó mú láyà yín tó kó gbogbo ìtẹ̀síwájú ìlú Ìkirè àti èèyàn ìlú Ìkirè àti tó bá ti ń dún tó ní Ìkirè nínú, gbogbo ẹ̀ ní máa fẹ́ jẹ́ pé ẹ fẹ́ máa run párun sẹ̀ sí láti ṣe ìkúnlọ́wọ́. Tí mo bá sọ̀rọ̀ nípa ìlú Ìkirè, àwọn kan dúpẹ́ lọ́wọ́ bàbá wa
kábíyèsí ọba Ọlátúndé Fàlàbí Abẹ́lóyè kẹta. Wọ́n ti ṣe oríṣiríṣi nínú ìlú Ìkirè, and ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá à ń dàgbà à ń gbójú sókè wò wọ́n gẹ́gẹ́ bí ọba aládé, and àwọn àgbààgbà inú ìlú Ìkirè náà ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ṣe nǹkan ribiribi láti gbé ìlú Ìkirè ga. And èmi náà jẹ́ èèyàn kan tó yẹ pé mo nígbàgbọ́ nínú ìlú mi, mo nígbàgbọ́ pé tí a bá fẹ́ sọ pé kí òṣì ó tán nínú ìlú, gbogbo ọmọ ìlú tó wà nínú ìlú gbọ́dọ̀ ní ipa tí wọ́n á kó bó ti wulẹ̀ kó kéré mọ́. And mo nígbàgbọ́ náà pé kò sí nílé ayé yìí, kò sí pé competition wà. Tí gbogbo wa bá fọwọ́sowọ́pọ̀ tí a gbé ìlú wa ga, then a ní láti depend lórí ìjọba fún ohun gbogbo. Tá bá ń ṣe developmental project or à ń ṣe àwọn project kéékèèké ìrànlọ́wọ́ kéékèèké láti lè jẹ́ káwọn èèyàn establish small businesses fúnra wọn, àti láti make sure pé àwọn èèyàn tó ń gòkè àgbà, àwọn èèyàn lè lọ ilé ìwé, wọ́n lè tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn, wọ́n lè ṣe òwò tí wọ́n á fi ran àwọn ẹbí wọn àti ìdílé wọn lọ́wọ́. Mo nígbàgbọ́ pé ìlú Ìkirè á rọrùn fún gbogbo wa. So ní pàtàkì mo jẹ́ èèyàn kan tó gbàgbọ́ pé tí o bá lè ran ọmọlàkejì ẹ lọ́wọ́ láti fà wọ́n dìde, àwọn náà lè ran ẹlòmíì lọ́wọ́ láti fà wọ́n dìde, then the multiplier effect trickle down to everybody. Ẹ ṣé gan. ẹ ń tó padà bẹ̀ tẹ̀lé tá a bá ń sọ̀rọ̀ nípa Dr. Aliu Adéwọlé Olúṣọlá, àwọn làbá máa pè ní ọkọ̀ opó, bàbá aláìní bàbá, onìkẹ̀bọ́mọ òrukàn níyà. Torí pé bí èèyàn èsì tí ọ̀mọ́ni ti ń fọwọ́ alábàání ni wọ́n, tó yẹ pé wọ́n ń ṣe fún nílé, wọ́n ń ṣe fún àlejò, tó yẹ pé ọ̀rọ̀ ìlú kìí sú wọn, ọ̀rọ̀ èèyàn ń sú wọn. Bẹ́ẹ̀ èèyàn bá gbọ́kadà wá, bí wọ́n ṣe rí ẹni tó gbọ́kọ̀dé ọ̀dọ̀ wọn náà ṣe pé èèyàn ló dé yìí. Kí ló tó ń bí iṣẹ́ gbogbo èèyàn ní máa ń jẹ́ èèyàn lójú yín, torí pé a ti rí ọ̀pọ̀lọpọ̀ olówó tó yẹ pé bẹ́ẹ̀ èèyàn bá wọ bàtà tó dáa lọ bá láàpọ̀ ọdún ní o, téèyàn dálé sẹ́lẹ̀, bẹ́ẹ̀ èèyàn jẹ́ bí èèyàn bá gbé kéèyàn jẹ́ petrol attendant nílé epo fún wọn, níbi èèyàn bá wọ bàtà tó dáa lógún dé ìjọ náà lèèyàn gbalé rẹ̀ lọ. Kí ló dé tí ò rí bẹ́ẹ̀? Èèyàn tó ń dé èèyàn lára tìyín kí lẹ rí gan-an? Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, lọ́kàn tèmi gbogbo èèyàn lèèyàn. Ọmọ kékeré lónìí á dàgbà lọ́la, and ẹni tí ò ní lónìí ó lè wà ní lọ́la, and ẹni tí ò ní lónìí ó lè jẹ́ pé torí pé kò ní ipá ni, kò jẹ́ pé torí pé ẹni yẹn jẹ́ ọ̀lẹ. So anybody téèyàn bá rí tó nídìí àánú, tó bá lè ṣe àánú kékeré fún, ó possible pé láti bẹ̀ ẹni yẹn náà lè dìde. So lójú tèmi ọmọdé àtàgbàlagbà àti onílé àtàlejò, èèyàn ni gbogbo wa. Gẹ́gẹ́ bí ènìyàn ẹlẹ́ran ara, àwọn tí ń bá rí èèyàn mi kì í fojú tẹ́ńbẹ́lú wọn, torí nígbà kan rí náà èmi náà kò sí ọjà tí mi ò tà ní ìlú Ìkirè ń bí àti ní ìlú Òṣogbo. Kò sí nílùú Òṣogbo wọ́n mọ̀ mí dáadáa, ní Ìkirè náà àwọn tó mọ̀ mí nígbà tí mò ń dàgbà wọ́n mọ̀ pé akíkanjú ni mí. Kò sí irú ọjà tí ìyá mi bá gbélé mi lórí tí mi ò kì í tà. Mo ti tẹ̀kọ́ rí, mo ti ta gàrí, mo ti ta iṣu, gbogbo ìgbà yẹn wọ́n máa ń pè mí ní gbogbo lòwò. So lójú tèmi, even tó bá kéré lónìí, pẹ̀lú ipá àti pé o fi ara ṣiṣẹ́, kò lè di ẹni ńlá ní ọjọ́ iwájú. So mo nígbàgbọ́ pé ẹni tó nídìí ìrànlọ́wọ́ lónìí, tó bá rẹni ìrànlọ́wọ́ níwọ̀nba, ó lè dìde lọ́la. And táyé gbogbo bá ń ran wa lọ́wọ́ díẹ̀díẹ̀ kò ní wọ ẹnì kọ̀ọ̀kan lọ́rùn. So ní ti personally mo nígbàgbọ́ pé ìrànlọ́wọ́ ó ṣe pàtàkì fún àwa ẹ̀dá. Ibi mo fẹ́ rẹ náà lọ mẹ́nubà ráńpẹ́ òun, àwọn ohun tó yẹ àwọn tí wọn mọ ibi tí ẹ ti ń bọ̀, ẹ jẹ́ ká mọ nígbà tí ẹ̀yin náà fẹ́ gòkè ọlá àtòkè ọlá yìí, tí à ń gbé bó ṣe wulẹ̀ kí sàmọ́ fún wọn tó dúdú díẹ̀ mọ́ wà ńbẹ̀. Àwọn àsìkò kan tí ó sọ wípé wọ́n fẹ́ sáfẹ́rẹ́ táyìn náà fojú wu náà pé ìjẹ́ èèyàn yóò mọ̀ fẹ́ ṣe bákan tó fẹ́ sùn yín. Àwọn àsìkò wo ló fẹ́ dàbí pé ilẹ̀ ń pò yìí tẹ́ náà fẹ́ wò wípé ìgbìyànjú tẹ̀ ń ṣe ẹ fẹ́ padà ńbẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn ìgbà tí bàbá wa kú ní ìlú Èkó, tá a wá sí ìlú Ìkirè, a ní láti bẹ̀rẹ̀ ni, kò sí níwájú kò sí lẹ́yìn. Àwọn ẹbí bàbá mi wọ́n lè ṣe wọ́n bá tán lè ṣe, and nígbà yẹn tá a padà sí oko Odògbó, tó àsìkò tó rẹ́ pé tí a bá tí ì ṣe gìtà a ní lè jẹ oúnjẹ kan lójúmọ́, and a bẹ̀rẹ̀ sí ń dáko lóko Odògbó ńgbà yẹn, kó tó di pé nǹkan oko wa, kó tó di pé ó tó ká ní ẹ̀yìn ọdún bóyá bí oṣù 6 sọ́dún kan, ìjìlá ṣẹta èmi àtàwọn ẹ̀gbọ́n mi àtàbúrò mi ní àrùjẹ lọ sí Ayétòrò láti lè
jẹun ẹ̀kan lójúmọ́. Lẹ́yìn ìgbà yẹn ìyá mi bẹ̀rẹ̀ sí ń ta ẹ̀kọ, wọ́n bẹ̀rẹ̀ sí ń pín ẹ̀kọ tà, so màá ní láti kiri ẹ̀kọ láti odò igbó, màá máa ya àwọn abúlé tó wà lójú ọ̀nà títí dé Ọ̀dẹ́yídé, Ọbáléndé ní ìgbà yẹn lọ́hùn. And ní àsìkò yẹn mo máa wò pé okay, ó ṣòro lásìkò ìbò, mo wọ́n nígbàgbọ́ pé ọjọ́ iwájú á dára. Mo dẹ̀ tún fi ojú sí ẹ̀kọ́ mi. And lẹ́yìn ìgbà tí mo parí primary school náà, à ń ṣe struggle náà ni, because kò sí ìgbà kan rọrùn. Kó tó di pé àwọn ẹbí, ìgbà tí màmá mi ní àìsàn kékeré kan, àwọn ẹbí wọn mú wọn lọ sí ìlú Òṣogbo. Ìgbà yẹn la lọ sí Òṣogbo tó di pé mo further education mi ní Òṣogbo. Nígbà yẹn náà a ṣì ń tajà náà lọ láti lè survive. Ẹni tó gbẹ́gbọ́n ìyá mi nígbà yẹn wọ́n rán wa lọ sílé ìwé, wọ́n dẹ̀ ràn wá lọ́wọ́ díẹ̀díẹ̀ àtàwọn ẹbí wọn, kó tó di pé mo lè further lọ sí university. And bọ́lá ń ṣe ní gbogbo ìgbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga, èmi náà tẹpá mọ́ṣẹ́ torí mo mọ̀ pé mi ì fi ẹnì kankan sílé, mi ì ní ogún tí mo fẹ́ jẹ, mi ì dẹ̀ ní ìgbẹ́kẹ̀lé lẹ́yìn Ọlọ́run. So mo tẹra mọ́ ẹ̀kọ́ mi, and bọ́lá ń ṣe máa ṣe, èmi ni best student in my department, and mo parí pẹ̀lú first class nígbà yẹn. And lẹ́yìn ìgbà yẹn náà mo tẹ̀síwájú, mo ríṣẹ́ ní ilé epo Kọ́nọ́ì PLC ní ìlú Èkó, Adénúgà lóní. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ career mi. Lẹ́yìn ìgbà yẹn ni mo ṣe masters, kó tó di pé mo tẹ̀síwájú lẹ́yìn ọdún díẹ̀ láti lọ sí ìlú Canada láti lọ mọ continue profession as an finance and accounting professional. And aside from pé mo ní first degree and PhD, mo ní accounting qualifications mẹ́ta, CPA, CGA and ACCA. Mo jẹ́ member fellow Institute of Credit Administration of Nigeria, as well as a senior member of Information Management Professional of Africa. So díẹ̀díẹ̀ báyìí náà ni èmi náà ń tẹ̀síwájú. Bí mo ṣe wà yìí náà mo ṣì ń gbìyànjú àti tẹ̀síwájú láti lè máa ṣe dáadáa fún àwọn èèyàn mi àti fún ara mi náà àti ìdílé mi. Ẹ ṣé gan. Ẹ ṣeun gan ni. Ọ̀mọ̀wé ni yín, ọ̀làjú ni yín, ẹ dẹ̀ mọ rírì ìwé. Gbogbo ohun tá à ń ṣe láyé lónìí, ọ̀pákùtẹ̀lẹ̀ ìwé ló gbé yín débẹ̀. Létí tó bá ṣe àwọn míì ni, àwọn tó bá ní í ṣe pẹ̀lú ìwé ní ọmọ láǹfààní láti súnmọ́ wọn. Àmọ́ èèyàn bá jó rírú tó jó níyọ̀ tó já láta, tó jó ní sí ọwọ́, tó jó lóko òwò, tó jó ọ̀mọ̀wé, tó já kẹ́kọ̀ọ́, gbogbo wọn pátá náà lẹ́yìn tó ń kó mọ́ra. Ọlọ́run sì túbọ̀ wá bá yín kó yín mọ́ra. Bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ni tó mọ̀ ń pa ìwé dáadáa, ipa wo lẹ̀ ń sà láti máa náwó ìrànwọ́ sí àìdẹ́nsà àwọn ìrànwọ́ lọ́lọ́kọ̀ ọjọ́ kan, ipa wo lẹ̀ ń sà láti máa ṣe ìkúnlọ́wọ́ fún àwọn tó ń bẹ nílànà ẹ̀kọ́, pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́ ìlú Ìkirè? Ní ọwọ́lọ́wọ́ yìí mo ti ń bá àwọn ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ ìlú Ìkirè sọ̀rọ̀. Àwọn náà wọ́n dé dọ́dọ̀ mi níjọ́ mélòó kan sẹ́yìn. Wọ́n láwọn plans and programs fún àwọn ọ̀dọ́. Ara ẹ̀ owó wà fún àwọn tó ń jẹ́ oníṣẹ́ ọwọ́ àtàwọn oníṣòwò. Ara ẹ̀ náà dẹ̀ tún ní wà fáwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ tí wọ́n fẹ́ ràn lọ́wọ́, tí mo dẹ̀ ti fún wọn ní support mi. And mo tún jẹ́ nǹkan tó yẹ pé individually tí o bá jọmọ ọmọ ìlú Ìkirè ní ojọ́mọ anywhere ni o ti ń bá meet individually, tí n bá mọ̀ pé o ní ìdìrànlọ́wọ́ láti further education ẹ̀, mo máa ń support láti lè further education. Ní ọwọ́lọ́wọ́ ìbáyìí mo ní tó 20 or 30 people tí mò ń support ní àti lọ ilé ìwé gíga. And mo nígbàgbọ́ pé màá lè tún máa ṣe sí ọjọ́ iwájú. Wọ́n ní kò sí ẹni tó lè kàyàn kú báyìí. Èèyàn máa dèèyàn lára yín, èèyàn máa jẹ́tùmọ̀ lára yín, èèyàn máa ti tàtàrà yín lè máa dẹ́yìn náà jẹun ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́. Ọmọ tí lè máa tán bú ẹlòmíì, ọmọ tó lè máa fẹ́ ẹlòmíì náà ní nǹkan látàrí pé ọmọ yìí èèyàn kó mọ́ra. Lára ẹ̀ náà ni olórí ọ̀dọ́ tìlú Ìkirè báyìí, látàrí pé mọ̀ yín ayé rẹ̀ sì nítumọ̀, òun náà sì tún jẹ́ èèyàn. Wọ́n nílé yín tí ẹ kọ́ sí Ìkirè gan tó rí pé tó jẹ́ ààfin Dr. Aliu Adéwọlé Olúṣọlá, wọ́n ní olórí ọ̀dọ́ náà ló tún ṣe kò kárí ẹ̀ tó sì kọ́. Kí ló jẹ́ kẹ́ ẹ mú àwọn gidi gan kú àwọn engineer wá láti ìlú Canada? Ní lọ́dọ̀ tèmi mo nígbàgbọ́ pé
tí gbogbo wa bá ń support àwọn èèyàn wa tó ń níṣẹ́ ọwọ́ tó ní okòwò láti lè dìde tá a gbéṣẹ́ fún wọn tí àwọn náà dẹ̀ ṣe akitiyan tán ṣiṣẹ́ náà dáadáa ohun ó máa jẹ́ kí àwọn náà lè jẹ́ èèyàn ní ọ̀dọ́ tiwọn. Mo rántí pé olórí ọ̀dọ́ yìí náà ló kọ́ portrait mo kọ́ sí ìlú Ìkirè níbí and portrait project yẹn náà wà a bit massive. Òun ló parí ẹ̀ lẹ́yìn ìgbà tó parí ẹ̀ náà ló bẹ̀rẹ̀ ti ilé ń bí yìí. Mo nígbàgbọ́ pé tí a bá gbé iṣẹ́ fún àwọn tó wà ní ìlú wa ọ̀ níbi tí àwọn tá a mọ̀ pé wọ́n nílò ìrànlọ́wọ́ tá a gbé fún big company or àwọn big engineers àwọn tó ní láti dìde yẹn náà láti irú iṣẹ́ báyẹn wọ́n á lè dìde irú tọ́rọ́kọ́bọ̀ tán bá méèkì ńbẹ̀ wọ́n á lè fi tọ́jú ẹbí wọn and most importantly irú ẹni tí mo gbéṣẹ́ fún gbogbo àwọn tó ṣiṣẹ́ pẹ̀lú ọmọ ìlú Ìkirè ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ìlú Ìkirè náà ti gbà wọ́n àtẹni tó ṣe wiring àtẹni gbogbo àwọn tó ṣe plumbing and gbogbo iṣẹ́ tán ṣe ń bí ọmọ ìlú Ìkirè ni wọ́n nípasẹ̀ bẹ́ẹ̀ àwọn náà ti ríṣẹ́ gbà tọ́rọ́kọ́bọ̀ tán bá méèkì lórí irú bísínẹ́sì lórí irú iṣẹ́ tán ṣe yẹn àwọn náà fi tún ayé ara wọn ṣe so èmi mo ní ìgbàgbọ́ nínú pé ok ẹ̀já patronize àwọn èèyàn wa nílùú Ìkirè ẹ̀já patronize àwọn local businesses so that àwọn náà lè gbòòrò wọn á lè rí bá ti ṣe wọn á dẹ̀ lè rí ọ̀nà gbígbà ìyẹn ṣe gan. nínú ìlànà àtẹ̀lé tí ìgbésẹ̀ tẹ̀ ń gbé kẹ́ ràn yàn lọ́wọ́ ẹni tí ò rí pé ibi tó ń lè dé kẹ́ ẹ jẹ́ kó débẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ owó tí ì sí owó kékeré tí ẹ̀ sì nílò pé lọ́ọ́ mú ìyá rẹ wá lọ́ọ́ mú bàbá rẹ wá ẹ fẹ́ràn Ìkirè púpọ̀ yẹ kábíyèsí ẹ fẹ́ràn àwọn ọmọ ìgbìmọ̀ tí wọ́n ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìtẹ̀síwájú ìlú Ìkirè ẹ fẹ́ràn wọn pẹ̀lú ogun tí jẹ́ ìlú Ìkirè tí kábíyèsí Ìkirè bá pè yín bóyá wọ́n kọ̀wé ní àbá pè yín báwọn olóyè kọ̀wé tán fẹnu kò táwọn ọmọ ìlú Ìkirè lọ́kùnrin lóbìnrin lọ́dọ̀ tó pé àwọn èèyàn tẹ́ ń ṣe yìí ó yàtọ̀ nínú tá a ti mọ̀ rí púpọ̀ tọ́tẹ́ o Dr. Aliu Adéwọlé Olúṣọlá awálábí yìí a ti fẹ́ ránṣẹ́ báyìí nínú ipò òṣèlú wà lọ sojú wa lọ́jọ́ iwájú ẹni bẹ́ẹ̀ ni àbí rárá àti pé gbogbo ìgbésẹ̀ tẹ́ ń gbé yìí ṣé kìí ṣe pé ẹ̀mọ̀ ọba yá àárí bánà yín àárí pósítà yín tàbí Aliu ní ẹ dìbò fún dádì mọ́mì. Gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún àwọn èèyàn mi gbogbo nǹkan tí mò ń ṣe mi ò ṣe láti lè gbé àpótí ìbò bí mo ṣe wà yìí mi ní ẹ̀mí àti agbára láti run campaign àmì ní interest nínú àpótí ìbò yes mo ń ṣe politics èmi náà ń ṣòṣèlú bọ̀ òṣèlú tèmi kò ń ṣòṣèlú pé mo fẹ́ gbàpótí ọ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ sí ní díje pẹ̀lú anybody torí mo nífẹ̀ẹ́ peace gan mi fẹ́ nǹkan tó lè káyà mi sókè tàbí pé ok nǹkan táwọn fi sọ̀rọ̀ tí ó yẹ ká sọ síra wa so torí ìdí èyí èmi ò ní interest nínú láti gbé àpótí ìbò ọ̀ láti díje nígbà kankan ní ìsinmi àti lọ́jọ́ iwájú tí kábíyèsí bá pè mí ọ̀ àwọn aráàlú bá pè mí pé Olúṣọlá Adéwọlé afẹ́kọ̀ọ́ wá ṣe nǹkan máa sọ fún mi pé ilé Sanmí Jùdòyè lọ́lọ́dọ̀ tèmi o ẹ̀jẹ̀ ń jókòó ara mi jẹ́jẹ́ the only thing tí mi lè kọ́ ni pé okay o appointment bá wà tó ó jẹ́ field mi tí mo mọ̀ pé máa lè deliver máa gbà á but tó bá di pé à ń gbàpò tí ìbò gómìnà senator representative mi ní interest nírú nǹkan báyẹn. ẹ ṣeun Dr. Aliu Olúṣọlá Adéwọlé láti ń fọ̀rọ̀ jomitoro lórí ètò Ògo Ìlú tí wọ́n dẹ̀ ti ń bá wa sọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé Dr. Aliu Adéwọlé Olúṣọlá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ni wọ́n ti sọ wípé ẹgbọ́n táwọn ń ṣe lónìí bàbá ní a máa kà ní ení èjì ẹ̀ta ilé oṣù àsìnẹ́pò lórí ètò wípé bí ọba sì ti Dr. Aliu Adéwọlé Olúṣọlá ni bọ́yọ̀ kó àbáwọn làwọn ọba ti lọ́ọ́ máa roko bọ́yá àárù làwọn ọba lọ́ọ́ máa gbà àmọ́ wọ́n donílé wọ́n dọlọ́rọ̀ wọ́n dọlọ́kọ̀ wọ́n donílé iṣẹ́ wọ́n lè máa gbọ́ bùkátà ayédè ń rí àwọn náà ọlọ́mọdé kí Dr. Aliu Adéṣọlá Dr. Aliu Adéwọlé Olúṣọlá ọlọ́mọdé ń tán láéláé ọlọ́mọdé ń kù dànù bí èlùbọ́ ọlọ́njẹ á rí ẹ̀mí wọn lò pẹ́. àwọn dókítà tí ẹ̀yin nìkan kọ́ lẹ́wà lókè òkun ẹ̀yin nìkan kọ́ lẹ́wà nílùú Canada ẹ̀yin nìkan lẹ́wà láwọn orílẹ̀-èdè ńláńlá káàkiri àgbáláyé tẹ́ẹ̀jọ́ ọmọ ìlú Ìkirè àmọ́ ẹni tí ń ṣe bíi tí yìí ọ̀wọ́ pọ̀
ọ̀pọ̀lọpọ̀ máa wò wípé ṣé bí Ìkirè yẹn ni àwọn ò lè lọ o kí làwọn fẹ́ lọ ṣe ń bẹ̀ kí ni tí wọ́n táwọn lọ ṣe àwọn ò lè jẹ́ nìkan ṣe kíní kan ẹ̀yìn ìrìlẹ̀ sì ń wá kí ni ìmọ̀ràn yín fún àwọn tí orí ṣẹ́gi ọlà fún láwùjọ táwọn nílùú ọba táwọn ò sì mọ̀ sí irú bẹ́yìn ṣe ń ṣe tó kí bẹ́yìn bá pè wọ́n gan wọ́n pa fóònù dànù ni. Ìmọ̀ràn mi ni pé kí gbogbo wọn náà kàn embrace ìlú wọn, àwọn ọmọ ìlú Ìkirè tó bá wà lókè òkun kan wálé kan ran àwọn ọmọ Ìkirè bíi tiwọn lọ́wọ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àrà àkọ́kọ́, ìjọba nìkan ò lè ṣe gbogbo ẹ̀ fún wa, àwa náà fúnra wa a lè ranra wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé ìrànlọ́wọ́ díẹ̀díẹ̀ náà nílò, wọn à lè lọ báǹkì láti lọ gbowó because wọn à ní nǹkan bá gbélẹ̀ láti gbowó, ọ̀tá bá lè ràn wọ́n lọ́wọ́ níwọ̀nba wọn á lè ṣoríire. And yes, ká má feel discouraged pé okay, ìlú mi fẹ́ lọ́bẹ̀, nǹkan báyìí ń ṣẹlẹ̀, kò sí ìlú tí ò sí. Àǹtẹ̀yìn bá ń ṣe pẹ̀lú inú rere, àdúrà àwọn èèyàn á dáàbò bò ẹ́. Kò sẹ́nibọ́dì tó lè ní káwọn èèyàn má ṣoore, ṣàṣàlẹ̀ ń tárí ẹ tó ń ṣoore tá níbi ló ń fẹ́ rorò ẹ́. And so lọ́dún ìmọ̀ràn tí màá gbà àwọn èèyàn mi tó wà ní ìlú òyìnbó ní òkè òkun, bóyá wà ní Canada ni o wà ní US ni o wà ní UK ní ibikíbi tó bá wà, tó bá jọmọ ìlú Ìkirè ọmọ ìlú ibòmíì náà, kò sí nǹkan tó bàjẹ́ nínú kó ran àwọn aráàlú rẹ̀ lọ́wọ́, kò sí nǹkan tó bàjẹ́ nínú pé ká wálé ká kọ́lé sílé káwọn èèyàn lè ká dálé iṣẹ́ lẹ̀ nílùú wa. Tó tá bá dálé iṣẹ́ lẹ̀, àwọn tá a bá gbà tán ń ṣiṣẹ́ àwọn náà lè bọ́ ara wọn, wọ́n á lè bọ́ ẹbí, wọ́n á lè bọ́ ara. So gbogbo ìyẹn náà ó wà important. And àwa tá a wà nílùú òyìnbó ká má kó wá sí ìlú òyìnbó lásán, ká kó wá sí Nàìjíríà. Ara investment ni fún orílẹ̀-èdè wa, ara bí àwọn èèyàn ó ṣe máa ríṣẹ́ nìyẹn. Torí ẹni tó bá dálé iṣẹ́ tó bá gba èèyàn mẹ́wàá tó gbà yẹn ó ní oríṣiríṣi effect lórí nínú ìdílé wọn. Wọ́n á lè fowó lẹ́ńlé láti lè tọ́jú ara àtẹ̀bí. And economy wa náà máa gbòòrò, unemployment rate wa drop as a result of that. Ẹ ṣé gan. Ẹ ṣeun. Dr. Aliu Adéwọlé Olúṣọlá, mo máa ń sọ kíní kan lórí àwọn ètò mi gbogbo pé ẹ̀dá ènìyàn tí ó bá nítàn tí irú wọn bá ń tàn irú wọn kì í pẹ́ tán o, ẹni tí ó bá sì ní àpá irú wọn ò ní nípa láyé. Dr. Aliu Olúṣọlá Adéwọlé, wọ́n ní ìtàn òun ló jẹ́ kí wọ́n mọ̀ tàn, wọ́n dẹ̀ ti ní àpá sẹ́yìn òun ló jẹ́ kí wọ́n ní ipa tó jọjú lórí ayé láwùjọ lásìkò tí a wà yìí. Àwọn dókítà, kí ni ìmọ̀ràn yín fún àwọn ọ̀dọ́ lásìkò yìí tó yí pé wọ́n kàn wọ́n wípé káwọn ó jí káwọn ó kàn máa ṣe falafolo, káwọn ó jí káwọn kàn bọ́kọ̀ tó dáa, káwọn ó jí káwọn ó kàn gbé mọ́tò tó dáa. Kí ni ìmọ̀ràn yín? Kí ni àṣírí àṣeyọrí? Kí ni àṣírí téèyàn fi lè jẹ́ni ńlá fáwọn ọ̀dọ́? Ìmọ̀ràn yín lápapọ̀ fún àwọn ọ̀dọ́ tí wọ́n ṣetán láti mú òkè. Ìmọ̀ràn mi ni pé ipòkípò tí o bá wà lónìí gẹ́gẹ́ bí ọ̀dọ́, má rora rẹ pin, má rò pé bóyá wọn náà ò lè gòkè àgbà. Nǹkan tó wà important ni hard work. Tó bá jẹ́ pé ìwé ló lè kàwé dáadáa, kà débi tó bá lámì kó dẹ̀ lè gò tó lè fi ríṣẹ́ gidi. Tó bá jẹ́ pé iṣẹ́ ọwọ́ ló ní tó lè ṣiṣẹ́ ọwọ́ yẹn débi tó bá lámì. Ìwọ tó bá ní other talent, àdúpẹ́ lónìí pé music industry big industry ní Nàìjíríà, movie industry big industry ní Nollywood wà ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ influencers lónìí, oríṣiríṣi professions ló ti wà available right now. Ìwọ tó bá jẹ́ ọ̀dọ́, nǹkan tó bá mọ̀ pé o ní yẹn, talent tó ní, ìbá jẹ́ wo ló mọ̀ ọ́ kà ní, ìbá jẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá sọ́kà ló mọ̀ ọ́ gbá ní, ohunkóhun tó bá mọ̀ pé o mọ̀ ọ́ ṣe, tẹra mọ́ dáadáa, nígbàgbọ́, hard work will definitely pay off at the end of the day. Tó bá lè múra síṣẹ́, wàá jèrè iṣẹ́ ọwọ́ rẹ ní ọ̀nà tó dáa. Ẹ ṣé gan. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe dáadáa yìí fún ọmọdé fàgbà, pàápàá jùlọ fún ìlú Ìkirè, fún gbogbo tó ní í ṣe pẹ̀lú ìlú Ìkirè, kí ni tó lè ṣẹlẹ̀ tí àṣẹ báyìí lẹ rí, èmi fẹ́ padà ń bi ká máa ràn yín lọ́wọ́, mo fẹ́ padà sọ́dọ̀ ẹbí mi nìkan so, kí ni tó lè ṣẹlẹ̀ hùn, kí ni nǹkan lè jẹ́? Bí ìgbó ti ń jẹ́ ti Ọlọ́run ní jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí gbogbo wa. Àmín. Mi ò rí nǹkan tó lè ṣẹlẹ̀ tí a ní kí n má ran àwọn èèyàn lọ́wọ́ mọ́, because ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá ń ran àwọn èèyàn lọ́wọ́, ẹlòmíì nǹkan tó bá wá bá ẹlòmíì á jẹ́ pé wá parọ́ fún ẹni. Ẹni tó rí òfò alórí ń fọ̀ òun, tó bá fún lówó tó fi worí fífọ́, á lọ fi mutí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn aláwọn níṣòro tí wọ́n ní torí pé wọ́n feel pé ókè jẹ́ lọ gba lágbájá
tó bá ti parọ́ fún agbowó lẹ̀ ṣùgbọ́n èèyàn ní jẹ́ kí irú nǹkan báyẹn kó fa ìrẹ̀wẹ̀sì ọkàn because téèyàn bá ń ṣe àánú tó bá ṣe àánú fún èèyàn 10 tó bá yẹ pé èèyàn 6 lórí ń pàtẹ lára wọn ó ti ní good score apparently so tí gbogbo ti ń jẹ́ tọ́lọ́run kò sí nǹkan tó lè fà á tí màá fi sọ pé òkè omi ìṣèrànlọ́wọ́ mọ́ bọ́lá bá ṣe ń bùkún mi tí mò ń tẹ̀síwájú èmi náà máa make sure pé mò ń give back to the society àti fún àwọn èèyàn mi tí àjọ gbé ìlú Ìkirè agbára Ọlọ́run. ẹ ṣeun gan ni o ọ̀rọ̀ lẹ ti gbọ́ yà gbogbo ẹ̀yin tó sọ wípé ẹ wò wípé tí Ọlọ́run Elédùmarè fún yín fún àǹfààní àfẹ́fẹ́ bí yín nìkan ni ẹnìkan rèé o ògo ìlú kan rèé o Dr. Aliu Adéwọlé Olúṣọlá ẹnìkan rèé tó yẹ wípé nígbà tí wọ́n bí àwọn náà nǹkan ò fi bẹ́ẹ̀ dùn níbẹ̀rẹ̀ nǹkan ò fi bẹ́ẹ̀ tòrò bí omi àfòwúrọ̀ kan àmọ́ nígbà tí àwọn náà súnmọ́ ìgbìyànjú tí wọ́n dẹ̀ ń tẹ̀síwájú pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìgbìyànjú àwọn náà débi tí wọ́n fẹ́ dé lónìí àmọ́ ìwọ tó jókòó sí kọ̀rọ̀ yàrá abìkan tó wò wípé ó déédéé dókè sẹ́yìn wípé àkàbà tẹ́wọ̀n èèyàn máa ń gùn nípele ìpele ni ọ̀sági lọ́gbẹ́ òtògùrọ̀ lọ́fà ó dédé ọ̀pẹ ẹ̀wà gbẹ̀mí òkè ó ṣeéṣe kó mọ̀ dọ̀tí o kó tó di pé wúrà di wúrà ó ti lànà náà kọjá o sẹ́mọ̀ wípé gbogbo èèyàn tí ó bá ga ọgbọ́dọ̀ jẹ́ pé ẹni tẹ̀sẹ̀ rí ó tẹ̀rín ìwọ náà máa wò wípé ọkàn fẹ́ jí làárọ̀ ọjọ́ kan o kó o dẹni ńlá kó o dẹni àtàtà bọ́ bá wò ó pé o lè lọ gbọ́ àlùmọ̀kọ́rọ́ yín lónìí ó ṣeéṣe kí láàlá rẹ tó lọ sókè kọ́mọ̀pẹ́ wálẹ̀ sílẹ̀ ẹni tó wá lè tajé ìpè yóò gbowó òkúta o kò ní pẹ́ kò ní jìnnà ọlọ́wọ́ mi ìdùnnà yóò jọ dáa fún gbogbo wa àmẹ́yìn tó ṣe pé oríṣẹ́ gẹ́là fún láwùjọ bá nílùú Ìkirè àtàgbègbè rẹ̀ tàbí ní gbogbo tẹ́ ti ń gbọ́ mi tẹ́wọ̀n wípé téèyàn bá dá a lára yín bọ́wọ́ èèyàn wálẹ̀ bẹ́ẹ̀ bá ti fọkàn kan sí ilẹ̀ lè mọ orú ẹ̀ tẹ́wọ̀n wípé bẹ́ẹ̀ bá ràn yàn lọ́wọ́ mọ̀ yín tóbi téèyàn bá gbàgbọ́ kéèyàn mọ́ gbàbẹ̀ sọ̀kalẹ̀ ń gbà míì ẹ̀yin náà rẹ nìkan lọ́wọ́ o màmá sọ kí nìkan wípé bọ́ọ̀ bá ti jí lójúmọ́ tó rí text message bá ní WhatsApp tàbí SMS tàbí ní call kápò sí àná gbà wípé àná rẹ ó waste gbogbo ẹni tó bá ti ń jí lójúmọ́ tàn pọ̀ sí àná ó lówó ọ̀ràn yàn lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ọ̀ràn yàn lọ́wọ́ pẹ̀lú ìmọ̀ràn tó dáa tó o bá ti rí ni pé ẹ sí àná fún ọ nígbà tó o jí lónìí àná rí ọ̀dà ajẹ́pẹ́kọ̀ yá lu àná rẹ òní rẹ láì tún àná rẹ ṣe wọ́n gbọ́dọ̀ kí ọ pé o sí nǹkan kan oníwọ̀n tó rówó jẹun ìwọ náà ó wúlò níbì kan ìwọ náà ó wúlò fún nǹkan kan àmọ́ kọ́mọ̀ pé o ṣe kọ́mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ láàrin ọ̀sẹ̀ kan gbà wí kó gbé ọ̀sẹ̀ tó lòun ọ̀sẹ̀ asán ọ̀sẹ̀ àánú ni. Nǹkan tó di pé a máa lọ ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò wá. Orúkọ tèmi ni Adéwọlé Aliu Olúṣọlá mo jẹ́ ọmọ bíbí ìlú Ìkirè mo ń gbé ní ìlú Canada. ẹ ṣe ń bá ní o Dr. Aliu Adéwọlé Olúṣọlá láti ń bá fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ètò Ògo Ìlú níkànnì Káríayé rédíò TV àwọn ìlẹ́jọ́ àkọ́kọ́ tí àkọ́kọ́ gbé wa ó ṣe ní ààyìn nígbà tí a ní àmọ̀gbé wá sí orí ètò wa wọn ò pé fún kí ni wọn ò pé kí lẹ fẹ́ gbé mi wá fún wọn ò pé kí ló dé wọ́n fi ayọ̀ gbà wọ́n dẹ̀ gbà wá ní tọwọ́ tẹsẹ̀ nígbà tá a tán dé náà wọ́n tún ń gbà wá wọ́n dẹ̀ rí wa pé èèyàn dé ó dùn mọ́ wa púpọ̀ inú wa sì dùn ayọ̀ wa sì kún Ọlọ́run Elédùmarè ẹ̀yin tẹ́ ń wò mí tọ́jọ́ live and direct báyìí àdúrà tẹ́ máa bá wa ṣe fún Dr. Aliu Adéwọlé Olúṣọlá ni wípé nígbà tí ń dùn Ọlọ́mọ jẹ́ ọ tán wọ́n ti láàárọ̀ báyìí kọ́sàn-án dá kálẹ̀ wọn náà tún sùn à ká má sìnkú ọmọ o ká má sìnkú aya kí Ọlọ́run jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ṣẹ́gun sí yìí kí wọ́n jọ bẹ̀rẹ̀ pẹ́pẹ́pẹ́ ìgbà tó bá sì yẹ kí Dr. Aliu Adéwọlé Olúṣọlá káwọn náà tún mọ gbádùn ayé wọn síwájú Ọlọ́run má jẹ́ kí ìlú Ìkirè àti gbogbo àwọn èèyàn tó ti ràn lọ́wọ́ àtàwọn tó ràn lọ́wọ́ Ọlọ́run má jẹ́ ká fi pọ́ sínú oore wọn o ẹ ṣe ń gbọ́ ní o arúgbó aláǹtakùn aṣọ gbogbo tán o báàmì alọ́bẹ̀ tó bá dùn kì í jẹ yẹn tán mọ́jọ́mọ́ gbọ́dọ̀ rẹ̀ ní iye oúnjẹ tó ti di mọ́jọ́mọ́ fẹ́ẹ́ kú ó ti ń di bámi mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ ìpín ìpéjú làlá gèlè àti fìlà tó bá ti ń di kọjá ìpín ìpéjú ó ti ń di ṣé kò sí nǹkan èmi ni tí ní tòótọ́ tó ń gbẹ̀yìn lẹ́tà Ìdòwú Akérèmí ọgọ́lọ̀rọ̀ pírẹsẹ́ńtà MC Noble ẹ mọ̀ tẹ̀lé ìkànnì yìí Káríayé rédíò TV Káríayé TV lórí YouTube Káríayé rédíò TV lórí Facebook Káríayé TV ní TikTok gbogbo bí tó ti máa ń bà yẹn pàdé ọgọ́lọ̀rọ̀ pírẹsẹ́ńtà Ìdòwú Akérèmí
òní ẹ̀tẹ̀ ẹ̀bẹ̀ àtúnjọ nípàdé ayọ̀ nígbà pàtàkùn wá sójú móhùnmáwòrán yín lórí ètò Ògo Ìlú. Ó dàbọ̀ mọ̀múrìn fúngbà kan náà ẹ ṣeun gan ni o.